Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú òru, ẹ kú àìjì, ẹ kú ìdájí. According to the time níbi tẹ́ bá wà ní gbogbo àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin followers mi, gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi subscribe lórí YouTube mi, Rónkẹ́ Jámọ̀láyà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi ní orúkọ Ọlọ́run alágbára. Ọ̀run á fẹ́ràn yín o, ọ̀run á gbọ́rọ̀ yín ṣàṣẹ sí rere o. Inú ọdún tá a parí yìí lórúkọ Ọlọ́run alágbára, á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. A ní fi aṣọ òṣì báyìí, a ní fi bora. Ó ti ń fi àrán bora, kò tún wá fàrán bora mú, kò ní jẹ́ ti yín. Ayọ̀ lẹ máa rí, ẹ ní dààmú, ẹ dẹ̀ ní dẹni àgbéká ní gbogbo àgbáyé, ẹ ní dẹni tó máa gbé kiri pé Ọlọ́run bá tọ́jú ẹ, kò ní jẹ́ ti gbogbo ẹ̀yin followers mi pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi. Ẹ kú ọdún o, ẹ kú ìyèdùn o. Mo kí bàbá wa Tírímísìríyù Olóòlà, mo kí Àdùnní Adéṣọlá, mo kí Àbẹ̀kẹ́ Ayọ̀rìndé, mo kí ọ̀pọ̀lọpọ̀ tí mi Elizabeth Anjorin, mo kí Ṣọlá Òbé, mo kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi kọ̀ọ̀kan, mo kí gbogbo àwọn followers mi gbogbo àgbáyé àtàwọn ọ̀rẹ́ mi nínú tíátà lórúkọ Ọlọ́run alágbára. Ọ̀run á bá mi gbóhùn ṣàṣẹ o, ẹ dẹ̀ ní dààmú o, ẹ dẹ̀ ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ṣàmí o, àmín ní ìdáhùn àdúrà. Bí mo ti wí láàárọ̀ yìí, àrọ̀ á rọ̀ mọ́, ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ẹ rówó ṣayé yín, iṣẹ́ kékeré owó ńlá lórúkọ Ọlọ́run alágbára. Ẹ ní dààmú o, ọ̀run gbóhùn mi ṣàṣẹ. Èyí tí mo wí láàárọ̀ yìí, àrọ̀ ti rọ̀ mọ́ o, ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn.